àmọ̀kòrè náà orúkọ tí. Mọ́mọ́ kálọ̀ wà lọ́sẹ̀. Ilé iṣẹ́ tí ẹ bá lọ ṣe ìgbà ọkọ̀ rẹ̀ yàtọ̀ sí tẹ́lẹ̀. Allahu Akbar. Bọ́mọ ní àwọn èèyàn tí wọ́n fún yín ní dáadáa pa wọn. So gbogbo à ń sanwó à ń ṣètò bó ló ṣe lọ bó ló ṣe rọrùn sí. ó lọ dáadáa alájú dẹ́wà abẹ́rẹ́ ìrìnsì. Ọlọ́run bá a sọmọ lẹ́sẹ̀ náà. Fún àwọn táwọn ń ta akẹ́lẹ́ sọ fún wọn nípa etí. èyí tó dáa jù náà ni pẹ̀lú ohun tí èmi rí rò láti tẹ́lẹ̀ àti tìsín náà àti kìí ṣe àwọn ni wọ́n ṣe jẹ́ iléeṣẹ́ alálàájì tó ní àlàáfíà báyìí. Inshallah ẹ bá dé Mẹ́kà ẹ rántí Nàìjíríà o. Dandan ni. a ti parí ìrámù fún múra àwa tún fẹ́ gbé múra mi fún ànọ́dá ìṣúná ta ní lákùnrin wọ ìwẹ̀ mi ni àbí èyí tàwé wọn náà lọ́mọ kọ́ bá a. Alhamdulillah ìmọ̀lú làjú Ogún ògbé. wasalu ala zikiri in kuntum la ta'lamun. Ẹ tún padà wọ mọ́tò lọ mọ́sídù Aisha ibẹ̀ ni mẹ́kọ́tì àwọn ará Mẹ́kà èyí ò lè ṣe múra láì gbé ìrọ́ọ̀mù ní mẹ́kọ́tì ẹ tún lọ tún ìwẹ̀ ní ìwẹ̀ ẹ̀tì ọ̀rọ̀ sáà fẹ́ báyìí pé múra méje lọ́lọ́run fún ilé okun àtàgbà ẹ méjèèjì yẹn ẹ máa lọ gbé ìrọ́ọ̀mù ní mẹ́kọ́tì yẹn tí ó ní mọ́sí wẹ̀wẹ̀ yẹn náà tábàdì bẹ̀rẹ̀ máa fún wọn ní gáì ní àwọn àṣẹ lọ́rùn nígbà tó ń gbẹjọ́ nígbà náà ni àmọ́ àníyàn nìkan náà ni ó yàtọ̀ ọlọ́run ṣe ní ọ̀rọ̀ fún ọ iṣẹ́ àlìyá àtọ̀lọ́ àtàbọ̀ ókè gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa iléeṣẹ́ wa àti travel and tour a ti ń gbéra umrah Ramadan 2025 báyìí we have like 3 batches ìwọ náà ṣàtìrí wà á ti máa gbọ́ má tẹ̀lé ẹnu àti travel and tours òun ni ó tẹ̀lé iléeṣẹ́ ìrọ̀rùn tó yẹ pé wà á lọ umrah bí ẹni tó lọ ìyànà pàjá ó ti yẹ lágbára Ọlọ́run á ṣe rọrùn fún wa ájì 2025 ìwọ náà sì lè dàlájà ó sì lè dàlájì ó sì lè lọ bẹ̀rẹ̀ sí ní sanwó báyìí pẹ̀lú ògbọ́n náà tó bá máa fi di jùn báyìí alájà dénú salamu alaykum. Àmọ̀kòrè náà ilé iṣẹ́ tí ẹ̀ ń bá lọ yìí kí ni experience yìí pẹ̀lú wọn. Alhamdulilayi àdúrà náà la fẹ́ lọ gbà sí ìgbà tó kọjá àdúrà Ọlọ́run ti ṣe àti rẹ́ àjì lọ múra náà la fẹ́ lọ yìí àdẹ regret gbà tá a mọ̀ sí àjì. ṣé àwọn olè bá lọ ń gbà ẹ. wọn kàn mọ́ bá lọ ń gbà yẹn. òye ní ìtẹ́wá pé wọ́n ti ń ṣọlọ́wọ́ yìí. àwọn èèyàn ló wá tún introduce wọn sí nípa èèyàn rẹ ni wọn àwọn wálẹ̀ nínú àwọn ni Alhaji wa Shefiu Aláwọ̀ bàbá oko. àwọn ọlọ́run introduce wọn sí ni àti ilé kan dálò wọn. so gbogbo experience yìí pa ẹfẹ sanwó ní gbogbo ètò ìpalẹ̀mọ́ bó lè ṣe sí báwo lè lọ. ó bọ́ sí rọrùn kò ní rárá ó bọ́ sí rọrùn gan-an wọn ọ̀dẹ̀ ní wá lára. owó ṣáà ní kí ni mẹ́sàgì fáwọn tó wà ń ta nípa ilé iṣẹ́ yìí kí ni mẹ́sàgì. mẹ́sàgì gbogbo ẹni tó wà ń ta ni pé alẹ́ àti ìpèjẹ ọkàn tó ṣe fọkàn balẹ̀ ní lórí tó ṣe bá lọ sí múra àti hajj téèyàn ò ní regret advice ló fi nǹkan tó wà ń ta. Salamu alaikum. Ẹ gbàdúrà fún Nàìjíríà tẹ́ bá dọ̀wọ́. Gbàdúrà fún Nàìjíríà inshallah àdúrà ọgbàlùmọ̀. Alhaji Musa Rahimi Sanusi aka Kalamu èèyàn bá aṣọ àgbà kí. èèyàn bá aṣọ ọrùn àgbà. Ẹ̀yin ẹlẹ́lẹ́mọ̀wé. Ẹ̀yin ẹlẹ́lẹ́mọ̀wé. ìyàpá àwọn àlàáfíà eléyìí kí ló propel kí ló challenge you to this course. alhamdulilayi rọ̀bì àná ní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tipẹ́tipẹ́ pé ní iléeṣẹ́ wa Aliati travel and tours watchword wa òun ni service delivery so mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn delivery tá à ń ṣe fáwọn èèyàn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọ̀tọ̀kùlú tẹ́ bá wo bíbà yẹn ṣe rí pé àwọn làmìlaka àwọn lórúkọ ló wà níbí so kì í ṣe iléeṣẹ́ tó jẹ́ pé kò ń kó àwọn èèyàn lọ anyhow so àwọn ọ̀tọ̀kùlú nítorí àwọn deliveries àwọn service tá à ń fún àwọn èèyàn ló jẹ́ kí wọ́n máa wá jù lọ. tó sí 2025 yìí kí ni kò tó tún mú yàtọ̀ sí ẹ ti ń bábọ̀ tẹ́lẹ̀. ṣe mọ̀ pé nígbà tí táwọ 2025 táwọ múra wa ní December ṣe mọ̀ pé àwa oṣù méjì bá ṣe ń lọ ní ìlú nìyẹn so ní ìta lè ṣe ní 2024 tá a ṣe last ní December 2024 so ẹni pé nígbà tí Saudi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ issue of visa pé kíríkọ̀ kíríkan ẹ bá wù wá nígbà yẹn rí pé ilẹ̀ ẹ̀rọ díẹ̀ rí pé gbogbo ètò yẹn ó ti ní bá a ṣe máa ń ṣe Ọlọ́run náà ló fún wa ṣe bàtà make sure pé a follow due process ṣé ní àkíńgbà kọ́nà àkíńṣe kọ́nà pé abẹ́bá sàn la máa rìn so òun ló dẹ̀ jẹ́ kí gbogbo nǹkan yẹn máa lọ bó ṣe yẹ kó lọ. then hajj number 2025 kí ni ìpalẹ̀mọ́ ṣáṣì lè sanwó. ìpalẹ̀mọ́ wa ti wà ní third year of course a lè sanwó ẹni tó bá fẹ́ bá wa lọ hajj 2025 ó sì lè sanwó títí di end of March. ìparí oṣù ló mọ. ìparí oṣù ló mọ ẹni tó bá fẹ́ bá wa lọ. àwa rí ní April kò bá mọ́. because àwa máa fẹ́ láti ṣe gbogbo ètò wa ṣe àmọ̀ pé April 4 la fẹ́ kúrò ní Saudi tó kó tó dípa kúrò Saudi àwọn gbọdọ̀ ti mọyé èrò wa pátápátá so that gbogbo adequate arrangement tó yẹ ká ṣe a máa ṣe ká tó kúrò ní ìmúra ilé so tó bá ti wá dípa tó débi àṣẹ tó ń ṣe kíni kan ìyẹn ló máa ń fa tí gbogbo àwọn sáfíìsì máa ń mẹ́hẹ̀ẹ́
so ìyẹn ò dẹ̀ sí nínú gbogbo nǹkan táwọn máa ń ṣe lọ́dọ̀. so kí ni mẹ́sẹ̀gì fáwọn tó wà ń ta ká máa rí fídíò kí ni mẹ́sẹ̀gì fún wọn. mẹ́sẹ̀gì mi ni pé tí tó máa ń sọ pé iléeṣẹ́ tó ń kó àwọn èèyàn náà kọ́ máa wò dáadáa kọ́ máa salamu alaikum sir kọ́ máa wò dáadáa sódà kọ́ mọ ibi tí wọ́n fẹ́ sanwó sí. ọ̀pọ̀lọpọ̀ wà àwọn tv náà wà tó bá wo àwa tó bá dẹ̀ lọ wo àwọn pages wa á rí i pé àwọn ọ̀tọ̀ kò dùn in fact àwọn wọ́n tò tí inú tèmi máa ń dùn sí ni pé tí n bá ti rí àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ tó tún padà wá so definitely nǹkan kan wà tá à ń ṣe tó correct rí pé níbà yẹn sì tá a bá wo almost 60% àwọn tó wà ń bí àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ ni pé fáwọn náà dẹ̀ tó rí fáwọn èèyàn míì wá so torí bá ń ṣe àwa náà dẹ̀ Ọlọ́run jẹ́ ká jọra wọn lójú so àwa náà fi máa make sure pé à ń ṣe ètò yẹn bó ṣe yẹ ká ṣe. so kí á ní àwọn àndùn sí táwọn ọ̀tún lè lọ wò ó further inquiries about your services. fún ẹni tó bá fẹ́ wo àwọn nǹkan tí à ń ṣe kọ́ lọ sórí àwọn pages wọn lórí Instagram aliatic_travel online àwọn tó bá lọ sórí Facebook aliatic travel online tí wọ́n bá dẹ̀ fẹ́ wá sí iléeṣẹ́ wa nọ́mbà 75 Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Way ní ìlú Ìkẹjà ibẹ̀ ní head office wa tí a dẹ̀ ní branches káàkiri a ní ní Ìbàdàn a ní ní Ìlọrin a ní ní Adó Èkìtì a ní Lẹ́pẹ́ Àbújá inshallah àti wà lẹ́nu ẹ̀ báyìí so àwọn numbers tí wọ́n dẹ̀ lè pè wá sí anybody tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ 08034069272 àbí 09064499757 títí dé 82 nọ́mbà iléeṣẹ́ Aliatic Travel and Tours. Salamu alaikum. Wa alaikum salaam. orúkọ tí. Khalifa Ali Adébọ́lá Hamzat Ali Adébọ́lá. ẹ̀yin lọ sí wúra pẹ̀lú iléeṣẹ́ Aliatic right. bẹ́ẹ̀ ni mo ti máa ń lọ dáadáa pẹ̀lú wọn mo múyàn wá fún wọn báyìí. ok ẹ ti máa ń lọ dáadáa. bẹ́ẹ̀ ni mo múyàn wá fún wọn báyìí. kò ní bẹ́ẹ̀ bá wọn lọ lẹ́yìn. bẹ́ẹ̀ ni mi bá wọn lọ báyìí mo múyàn wá ni. ẹ kí ni experience so far pẹ̀lú wọn. Aliatic is the best agent the most trustworthy agent what more than nǹkan táwọn èèyàn ń pè. mo sanwó èèyàn mẹ́ta fún Aliatic ní last year àwárí visa àdẹ̀rí ticket gọ́sọ̀ gbogbo Aliatic dá àtòwò ticket àtòwò visa dédé owó tí mo san fún wọn padà ló dá padà sákàǹtì ààrí ní last year Ramadan so àwọn tí mo wá dúró padà fún wọn yẹn tó wá sanwó níyẹn alhamdulilayi gbogbo wọn wọ́n rí visa wọn rí ticket wọn fẹ́ lọ bá. bí ẹni ilé ìtọ́ṣe fún yín kí ni message yẹn to people out there kí ni message mi sí gbogbo àwọn èèyàn náà ni pé kí wọ́n má bólófò ṣe mélòó agent ọ̀tọ̀ nìkan tó máa sọ láti ilé ọ̀tọ̀ lára tó máa dá náà hòtẹ́ẹ̀lì tààlà tí kì í gbé fáwọn èèyàn best hotel hòtẹ́ẹ̀lì tí èèyàn máa dé tó máa mọ̀ pé àyè ni mo ti bá wọn lọ ní àtàkùn àlájọ máa lọ dáadáa so advice dem fáwọn tó wà ní ẹni pé ẹ jẹ́ ká tẹ̀lé àwọn tí wọ́n ní òtítọ́ ẹ jẹ́ ká tẹ̀lé àwọn agent tí kò ń ṣe bí ló ń pa wọ́n wọ́n rẹ́dí àti ran ayé lọ́wọ́ káyé lè bá a máa fojú kan dream place wọn. Salamu alaikum. Wa alaikum salaam tó náà lọ́kàn. orúkọ tèmi ni Nurudeen Ajani performance gbogbo ayé mọ̀ sí Babalájí ọ̀gá ńlá. wow olórí DSTV Africa Magic yà kọrin ẹ̀kẹ́ kọ́ mọ̀ pé olórí la fẹ́ mọ́ for this time. Nuru pàfọ́mà ogun àgbáyé mi lọ́mọ tó ń pariwo kiri. Nuru pàfọ́mà ogun àgbáyé mi lọ́mọ tó ń sọ̀rọ̀. eléyìí ṣe first time jẹ́ máa lọ sí hajj ni àbẹ́ tí ń lọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni lọ rí first time tí màá lọ rí. then why choose Aliatic. ọ̀pọ̀ tábìlì ni pé gbogbo àwọn tèmi máa ń ròyìn then nígbà tí wọ́n á débí iná inú mi dùn pẹ̀lú gbogbo tí mo rí níbí mo rí pé báyìí débí mi ṣe máa travel but mo rí débí mo rí pé everything come lọ smoothly kò tiẹ̀ sí stress kò sí wàhálà Sunday ni Saturday tó bá máa dà Jímọ̀ la máa ti mọ̀ so pé mo ti ń rí bí wọ́n ti ń fún mi ní confidence pé peter tó lọ náà kì í sí wàhálà fún ọ. ó fáwọn èèyàn kílẹ̀ sọ fáwọn èèyàn tó wà káàkiri àgbáńlá yẹn. kó ní mo sọ fáwọn èèyàn ni pé anytime tó ń fi lọ sí hajj àbí múra Aliatic ní kábà fà lọ torí mo tẹ́mi rí bí inú mi orí mi kàn wú látara ọ̀dọ̀ sí i. Wa alaikum salaam. ẹ bá dọ̀ ohun ẹ má bẹ̀rẹ̀ Nàìjíríà o pray for Nàìjíríà kó rẹ náà ọlá fún àgbàrá sí i eléyìí ṣe ìgbà àkọ́kọ́ ni àbẹ tí ń lọ ẹ ti ń lọ ẹ ti ń lọ Allah akbar so gbọ́ wà nípa lẹ̀ mọ́ ó ṣe yẹ pé iléeṣẹ́ yìí ni ẹ fẹ́ bá lọ. ìyẹn bá jẹ́ lóríire wọ́n ti ṣe dáadáa fáwọn èèyàn rí àwọn tó ṣe dáadáa fún yàn ní ọmọ àtúntò yẹn sí pé ìlú báyìí lẹ́nu báyìí lẹ́nu bára àwọn tí Aliatic ti kó lọ sí Hajj àti umura kódà kìí Nàìjíríà nìkan tí ń kọ́ èèyàn wọ́n kọ́ èèyàn láti London Amẹ́ríkà tí wọ́n wálé tí wọ́n bá Aliatic lọ àwọn tí wọ́n wálé láti Amẹ́ríkà àwọn ni wọ́n fún mi ní wọn pé
bíyà tí n bá sanwó àlẹ́ àti kìnìún ọ̀dẹ sanwó sí. báwa lè tó owó sísan náà yóò lè san sí. ọ̀rọ̀ púpọ̀ kọ́dà kọ̀dà wọn wọ́n máa ọ́pẹ́tì wa púpọ̀ láàárọ̀ ní sọ́kí wọn ọ́pẹ́tì wa kọ́dà nígbà tá a ń bọ̀ wá ẹ má gbà kẹjà o dọ̀ fún wa mẹ́ o ìbáyìí oṣù ní ẹgbàá wọlé o. wọ́n tún fi navigation ó ti máa rìn. nígbà tó ń débi àná ó ní ẹ bá ti wọ ẹ̀rù tó ẹ̀yin tó ẹ bá ti ní yellow card ẹ dúró de wọn ẹ̀yin tí ń yellow card ẹ gbọ́dọ̀ lẹ́sà dúró de wọn òde ó sì dé báyìí tẹ̀sí ìlú fún wa tó nírọ̀rùn. nírọ̀rùn ìwà kó wa sán lẹ́sàn. tẹ bá débẹ̀ ẹ má gbàgbé Nàìjíríà o. Salamu alaikum.